àwa lẹni tọ́lọ́run gbà fún lọ́wọ́ àwa ni ó sì máa gbà fún títí láéláé ayé àìnípẹ̀kun àṣẹ ọ̀dọ́dọ́ ayé rèé king of boys eégún burúkú àborí tèpìdánù èmi rèé adáta ń pélé bóyá o òun yìí kẹ́ ẹ sọ̀rọ̀ wá kẹ́ ẹ túká lábòsí ọ̀rẹ́ ẹ káàbọ̀ sí ètò ọ̀dádá àfọwà àwọn náà rèé bóyá ẹ tí mọ̀ mo nígbà tí mo lọ sí UK òun náà fún wọn láwọ́dù yìí controversial marketer of the year controversial producer of the year àwa náà rèé àwa lọ́lọ́run gbà fún lọ́wọ́ láìpẹ́ yìí ni mo bá wọn fíìmù kọjáde tí mo pè ní ike ìwẹ̀ mo ti ń bọ̀ láìpẹ́ máa tún gbé kan jáde tí máa pè ní bàtà àgbà ẹ wò ẹ tí rí nǹkan kan o àwọn alára gbà yí dá lórí ètò ọ̀dádá àfàwà ni nígbà tí n bá padà dé àlejò kan wà lórí ètò yìí ẹ jàmọ̀ mò ń bọ̀ ẹ wò lórí ètò lẹ́ni nígbà tí wàhálà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lọ́tún lọ́sì wípé ta ló ba orin wọ́n wo pé wọn Arabambi family inú ń bí wọn lọ́wọ́ wípé Arabambi wọn gangan lọ́ba orin kò sẹ́lẹ̀mí ẹ̀ ó jọ tì Arabambi tí wàá fakọyọ o Lagata rèé Lagata ọmọ ìyàwó Ànábì rèé lórí ètò ọ̀dádá half hour ọmọ ìyàwó Ànábì rèé Lagata jọ. Jíbọ́lá olórin Àlàbí òrin lọ́mọ ẹgbẹ́ tí ó kí lè lẹ́gbẹ́ ní sẹ́yìn o bàbá ká bàtò bàbá ká tún gbà. Bàbá dùnú bí ọ̀tá ló ń bọ̀ yíyá. Bàbá dùnú bí ọ̀tá ló ń bọ̀ yíyá. Àwa ni ẹjọ́ ní Tinubu bí. Kò lè kọ́ wọn gbọ́ pé ọba lè plenty o. Àwọn Arabambi wọn ní kí wọ́n ti méjọ. Gunners. Ìmọ̀ Arabambi ìtúrẹ̀ Ọ̀túnba gbogbo fújì ní ìbàdó bàbá. Ìtumọ̀ rèé bá rọ́bọ́dọ́ ní fújì Ọ̀túnba wọn rèé bá fọ́jú bá jọ ní fújì Ọ̀túnba wọn rèé bá ní tí bá jọ ní fújì tí ò ti ẹ̀gbọ́n sáàrùn Ọ̀túnba wọn tún rèé ẹ káàbọ̀ sórí ètò. Àbádùn mo sọ pé ìwọ fún ìgbà àwọn ọkùnrin gbọ́ngbà kan. Mo ní mo mú létí gbóhùn ẹ̀rọ. Mo mú létí Steve Aléṣe mo yẹ mo gbóhùn public relation létí o. Létí bí n bọ̀ mo rí kámẹ́rà o. Ṣé apá ìjọba. Mo létí bàbá dùn o mo bẹ̀ tí ń fly káàkiri o. Àwọn náà ló ń jẹ́ pé àwọn rèé. Létí káàkiri bàbá tún ọ̀rá ń dà lọ́wọ́. Ẹ̀wọ̀n mi o. Bàbá tún ọ̀rá ń dà lọ́wọ́. King of boys kílẹ̀ tí rí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Lagata jọjọ wọn ni wọ́n ń bínú wọ́n sọ wípé ọba orin pé méjì. Ẹ̀rí kí ní kò tẹ́lẹ̀ kọ́ mọ̀ ní pé àbádùn náà pé gbogbo lẹ́bù ti yàtọ̀ ní wọ́n kàn ń pariwo káàkiri wọ́n náà bá orin bá òṣì orin pé kí ní ẹ̀rí mo fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ní olùfẹ́ wà lára bẹ́ẹ̀dẹ̀ ní fún ìsinmi wà yẹn. Lagata fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ direct from ọ̀dádá rẹ̀ ọ̀dádá 10 ọ̀dádá àríbíjẹ níbi màdàlú àríjẹ níbi màdàlú ẹjà kálàjà kápítàjà lọ́jà. Àbádùn ló fẹ́ ká ṣí ariwo wá. Ó ti dariwo Lagata pé 40 níjọ́ tó bá ṣe é mo promise yín pé níjọ́ kejì nídùúmọ́ta ẹ máa rí sídìí ẹ̀rà àbí bẹ́ẹ̀ kọ́. Àbádùn náà ló pariwo. Jẹ́ ká pariwo ẹ̀ ó jẹ mí ní mọ́tò kan lórí pé Lagata pé 40 ó ti ṣọ́ọ̀jù mákẹ́tà lọ́mọ alára gbà yí dá. Bóyá kí wọ́n sọ fún ọ pé gbogbo ẹni tó máa ń gbọ́ mi nílé tọ́ngọ́ bá àti bàzó. Owó ẹ̀yin ti Gunners ẹ̀yin táǹsì Gunners forever rẹ̀ ó bàbá bá kà mí. Bàbá dùn ọ̀rọ̀ àǹdà lọ́gbọ́ iṣẹ́. Bàbá dùn ọ̀rọ̀ àǹdà lọ́gbọ́ iṣẹ́. Ó ṣe Lagata ọmọ ìyàwó Ànábì ń gbọ́ ṣó faramọ́ kọ́bà mi túwà lẹ́yìn. Ọba lè plenty ìṣẹ́gbọ́n ọba lè plenty mo sọ. Ọba lè mẹ́rin o ọba lè yàǹbíà o. Àbọ̀dọ̀dọ̀ tèmi Paso mo ní kí wọ́n já lọ́ba o mo ní kọ́ lọ́ba tá àmọ́ o olúwayé máa já rẹ̀ o. Olúwayé máa já o já lọ́ba èmi gan ní pàtó o èmi ní dẹ́bù tí jẹ́ ń gbọ́. Òun lẹ ti gbọ́ yẹn a fẹ́ ṣe náìtì kan tá a fẹ́ fi làjà wípé K1 nìkan lọ́ba orin àbí bẹ́ẹ̀ kọ́.
ẹ̀rẹ̀ ti sàn bẹ́ẹ̀ òun ẹ ti wá lọ. àwa rèé initiator nìyẹn òun lẹ ti gbọ́ wípé night wà wípé K1 nìkan ló bá rí. nígbà tó bá jáde sínú mọ́tà ibi ìpọ́jọ́ lè ẹ máa kó jẹ rush K1 nìkan ló bá. mo ń bọ̀ mi ò tí ì dé ṣùgbọ́n káwọn tiẹ̀ tó wà nílé pé a ti yanjú ẹ̀ K1 nìkan ló bá rí. ẹ̀yin tí mo ṣiṣẹ́ ń gbọ́ mi gbà tó èmi gangan ní jẹ́ ẹsẹ̀ ń gbóni sọ́nà mú sí. ọmọ lè plenty o àmọ́ ni mo ṣe olú ọmọ rẹ̀ o. ọwọ́ ẹ̀yin tí mo ṣe àjìnà ó ní mo ṣe ànádòrò ó ní mo ṣe àjìnà. eégún burúkú yín rèé abọ́lídé pẹ̀lú òun rèé o ẹ ti gbọ́ nìyẹn o wípé ọba kan ṣo ló wà kò sọ́ba mi mọ́ controversial marketer ni mo gbé jáde o ìjọ Monday ẹ kó jẹ rush. èmi rèé mo ń bẹ yín ṣe lọ lórí ètò yìí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo awọ́ọ̀dù tí mo gbà nígbà tí mo lọ China oglocomia oglocaphasia gbogbo awọ́ọ̀dù tí mo gbà á máa display controversial marketer ó dọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀dẹ́dá Records Film International èmi tún rèé award tí mo gbà nígbà tí mo la sí Ìdúmọ̀tà àwọn á gbé mi lọ sí Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni mo ti gbé léyìí local award rèé kò síbi tá a ti gbà international ní kọ́kọ́ nígbà tí n bá padà dé ń sin àlejò ńlá kẹ̀kẹ̀rẹ̀bẹ̀tẹ̀ ń bẹ lórí ètò mi níbí ṣùgbọ́n má jẹ́ kó yà yín lẹ́nu o wípé fíìmù kan wà tí mo ń gbé bọ̀ ẹ máa wò ń sìn ẹ máa wo tíntín bẹ́ẹ̀ omi gàrí kí la fi ṣomi gàrí kí ló fomi gàrí òṣèré tó pọ̀ ń bẹ̀rẹ̀ o Túnjí Afọláyan bẹ́ẹ̀ Bímbọ́ Ògúnsìyà bẹ́ẹ̀ Jẹ́kí bẹ́ẹ̀ ní King of Boys èmi ni mo pò pọ̀ ni mo ta ẹ̀ tí èyí kankan mò ń bọ̀ náà Ọ̀dẹ́dá Half-Hour. nígbà tó máa fi di ìparí oṣù tó ń bọ̀ ní máa kó jáde papọ̀ mo ti pò papọ̀ the stable of Bímbọ́ Ògúnsìyà the producer the marketer fúnra rẹ̀ àwọn alámọ̀ àtàjà ìgbà bẹ́ẹ̀ Pandoro àpapọ̀ òṣèré àpapọ̀ eléyè bí àpapọ̀ òṣèré lórí Pandoro Saheed Balógun ṣe ń bẹ̀ Sidoa Mama òun ni Yẹmí Ṣọládé wà ń bẹ̀ fine boy Yẹmí Ṣọládé kò tiẹ̀ pé 50 ṣùgbọ́n ó sì fine síbẹ̀ ẹ wo Yẹmí Ọláoyè rèé Yẹmí Ọláoyè mo pa àpapọ̀ di Ọláṣùá gbogbo wọn ló papọ̀ bẹ̀ yẹn di Ọláṣùá ẹ̀ bó bá rí gbogbo ẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní yín pàpàpà Ọ̀dẹ́dá Half-Hour ẹni tó ṣe gbàgbì níbẹ̀ Ẹniọlá Ọláníyan rèé yéé nígbà tẹ ẹ bá bẹ̀rẹ̀ sí ní kó Pandoro jẹ Pandoro ẹ̀rọ abáyé àpò papọ̀ UK láti yá àwọn èdè ìtẹ̀ ní US machine tàbí ẹ̀ríró ẹ̀rí òyìnbó ló di kámẹ́rà mú yéé mò ń bọ̀ náà lórí ètò lẹ́ni wọ́n á gbéyàn pàtàkì wá nígbà tí wọ́n alábẹ́rẹ́ sí ní pọ̀ lórí wípé ta lọ́ba orin o ta ni kó dilé ọba orin mú alábàámbí ń bàjà àwọn èèyàn ń bàjà ṣùgbọ́n ó kọ́ olóhùn gangan lọ́lọ́run gbórin fún wọ́n á gbé jáde ẹni tí bàbá ọba fà kalẹ̀ bàbá ọba ló fà kalẹ̀ bàbá tó máa pẹ́ fún wa jọjọ mo sì máa ṣe pé mo kàn fún yín tí máa fi tajà bàbá ọba ẹ̀wọ̀n ayé o òṣùpá rèé òṣùpá bíràwọ̀ ó balẹ̀ gèdègèdè súrètò yìí ọdẹ àbọwà káwọn tó wà lé. àwọn àgbàdo máa ń pòwe bọ̀ wọ́n ní pé ẹni tó bẹ́ ṣi wọ́n ló jà lẹ́ṣi ẹni tó ṣi ògbẹ́wọ̀ ṣi ògbẹ́sẹ̀ pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ìṣí ń bẹ lẹ́sẹ̀ ẹ̀ṣi. gbogbo ní kan gbà kan mo gbélé ọmọ àgbà nínú mo ti dọba yìí náà jáde. wọn nìyẹn. mo ní pé ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. civilization ló já gbàgbé gbogbo tí a bá yìí bá. Òṣùpá rèé lórí ètò Ọ̀dẹ́dá Half-Hour. èyí làyànfẹ́ ọmọ mi ẹni tínú mi dùn sí gidigidi lágbo fújì ẹ máa gbọ́ tirẹ̀ òun rèé òṣùpá balẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ń gbọ́ ṣọba lásán ni àbọ̀bá tó lè pàṣẹ àbọ̀bá tí wọ́n kàn tiẹ̀ gbé síbẹ̀ àbí wọ́n ń bá ẹ̀jà ta ló fà ẹ́ kalẹ̀ ṣọba lásán ni àbọ̀bá tó lè pàṣẹ. bàbá onífújì ni o
ọba orin onífújì ni bàbá ọba ló mọ́wọ́ mi sókè ló sọ pé òṣùpá lọ́ba orin ló sọ pé òṣùpá lọ́ba orin ló sọ pé òṣùpá lọ́ba orin. mo wá sọ wípé mo máa ń sọ pé mo ní ìyá wa Àbẹ̀ní o ìyá wa Àbẹ̀ní ìfújì owó la Àbẹ̀ní o ìyá wa Àbẹ̀ní bá mo ní olówó ìyá wa Àbẹ̀ní o ìyá wa Àbẹ̀ní o bísí ṣòun gbọ́ mi ìyá wa Àbẹ̀ní o ìrètí ṣòun gbọ́ mi ìyá wa Àbẹ̀ní títí ṣe wọ́n náà ń gbọ́ mi ìyá wa Àbẹ̀ní o sábẹ́ ṣòun gbọ́ mi ìyá wa Àbẹ̀ní o jẹ́ kí ṣe wọ́n náà ń gbọ́ mi ìyá wa Àbẹ̀ní bíjọ́ méjọ ṣe wọ́n náà ń gbọ́ mi ẹ wá lọ́ba orin ò tí ì dé orin tó mọ́pọlọ dání rè orin tó yàtọ̀ sórí jíọ́ ṣọ́pnọ́kù èmi ò dájà sílẹ̀ mo kàn ń lajà láàrin ọmọdé méjì ní o bó ti ẹ̀wọ̀n yín kẹ́ ẹ bá wa jà tiwa ní kàtàjà kówó wọlé bẹ́ẹ̀ ni o kókan wa ẹ ṣáà jáde kẹrọjà tiwa ni o. nígbà tá a fẹ́ kásẹ̀ ètò orílẹ̀ yìí jẹ́ kí n sọ fóṣùpá wípé a fẹ́ ṣe náìtì kan jáde tó máa confam wípé òun gangan ni kí ni ọba night àwa tá a máa tà á rèé wọ́n ń bá mi dùn ún àwa tá a máa tà á rèé òṣùpá lọ́sẹ̀ tó ń bọ̀ rèé mo máa gbé jáde fún wọn àti sọ́ọ́lé ní Jímọ̀ níjọ́ Monday yóò jáde bẹ́ẹ̀ ni èmi ń péjọlé láti iléeṣẹ́ Ọ̀dádá Records and Films International ni ó jáde ẹ máa wo pé controversial marketer pé mo dájà sílẹ̀ kò ní bẹ́ẹ̀ o ọ̀wọ́n náà tá a fi fà mí dá òjẹ́ nílé gúngún jẹ́ nílé oró ní o àṣà àgọ́gán rèé ọmọ tó ń kọrin àṣà ọmọ tá a gbórin kalẹ̀ fún nígbà tá a bẹ sáyé orin lódì ìmọ̀wọ́ orin ló ń jẹ lóbì lẹ́nu ọmọ yíyàtọ̀ ọba orin rèé eré òkàn tí ẹ dájà sílẹ̀ wọ́n ní tọmọdé méjì bá ń gidi nígbó àwa àgbàlagbà la máa mọ ibi tó máa bọ́ sí àwa là ń bá wọn wò ó. bàbá ìdùnnú yín náà rèé bàbá ìdùnnú ó yá òṣùpá dágbére fáwọn tẹ wípé ó kalẹ̀ balẹ̀. ẹ ṣe eré fọmọdé o ẹ ṣe eré fọmọdé o ẹ sọ jàjà kọ́ wọn kò sẹ̀rí ẹ ṣe eré fọmọdé ẹ ṣe eré bàbá dùnú ẹ ṣe eré fọmọdé o bàbá mi ló ń sọ ẹ ṣe eré fọmọdé. gbogbo lẹ́tí gbọ́ yẹn o wípé ẹ ṣeré fọmọdé àwọn ọmọdé kọ́mọra wọn àwọn àgbà rèé íńtábíù yìí mo mọ̀ pé máa láìkí ẹ̀ mo máa tún kó papọ̀ sórí DVD máa pè ní surprise òṣùpá surprise tó ẹ̀ rà bẹ́ẹ̀ nira mo dé náà Ọ̀dádá rèé o. bàbá ló máa ń pè bàbá ìyáláyà ló máa ń pè àwọn obìnrin wọ́n sọ pé mo lọ dọ̀bálẹ̀ fún bàbá kékeré bàbá kékeré gan ti dọ̀bálẹ̀ fún bàbá ńlá tí má dọ̀bálẹ̀ fún bàbá kékeré yẹ ò sọ pé mi ò kí ń ṣe ọba orin. ìjì ayé kò ní gbé wa lọ ìjì ayé kò ní gbé wa jìn pẹ̀lẹ́ la ó ti kọ̀ wá dé tí agbami dojú agbami nínú agbami ẹ má jẹ́ kẹ́rù báyìí orin tí mo kọ́kọ́ kọ jáde nìyẹn o èmi Ọ̀dádá 10 nígbà tí ẹ ṣìkùn mi sí evangelist bàbá ìdùnnú ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí nígbà ìmọ̀láàyè mo funkify first of its kind nínú industry yìí mo bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo tv jáde fún yín tí mo pè ní kọ́sì yẹn ẹ wo pink lady ẹ kó jẹ gbogbo ẹ lẹ́rí abẹ́ láìkí ẹ̀ àmì yìí tẹ́ láìkí ẹ̀ àbúrò mi kan tún rèé o mo ní wípé òun náà gbọ́dọ̀ gba gbogbo ń tá a wí yìí kó ba lè ní tv lọ́wọ́ kó ba lè ní visa ó gbọ́dọ̀ funkify atápàṣe yín náà rèé káwọn tiẹ̀ tó wà nílé. Àtàpàṣe ooo àtàpàṣe apá mi ò gbọdọ̀ burú o. kò mà ní burú fèdí yé kò yẹ yín rírì. àtàpàṣe ṣe. àní kò ní burú fèdí yé kò yẹ yín yẹ́lò. ó ṣe jọ. aṣekù lálápọ̀ mi ṣepo bó tilẹ̀ ń kọ́dún ìkókò kínkín o ọlọ́run wá fún mi láàyò tèmi. àtàpàṣe apá mi ò gbọdọ̀ burú o. pósítà rèé pósítà ṣe ti yà á pósítà tìyẹn o. Ọ̀dádá rèé Ọ̀dádá half hour Ọ̀dádá yín nìyẹn o. Àtàpàṣe mo gbọ́dọ̀ tún apá ẹ̀ ṣe kó dáa kó o lè ní visa kí wọn náà lè travel abroad o gbọ́dọ̀ fi nǹkan fún nǹkan fi ti késàrì fún késàrì àtúnríṣe àbí àtàpàṣe
mi lè yí wá ìyẹn bíbélì jẹ́ kí n gbà á lọ́wọ́ rẹ̀. ẹ mọ̀ pé oyin ẹ̀mí ni mò ń kọ bíbélì gbọ́dọ̀ máa bá mi lọ ẹ̀wọ̀n tó evangelist ni mo bá. àwọn yóò tí ì já sí nígbà tèmi náà ṣì jẹ́ ìbálẹ̀ evangelist bàbá ìdùnnú tí mo kọ́ kọ́sì mo gbé kọ́sì jáde kó mi jẹ ẹjọ́ irọ́ kó mi jẹ ló bá tán jẹ́ kí wọ́n kó ẹ̀jẹ̀ kó lè ní visa lọ yankí kó dé mú yẹn wá mú bíbélì wá ọ̀dẹ́dẹ́ náà ló lè ṣe ẹgbà bẹ́ẹ̀ a ti pè yí lọ́wọ́ ẹ̀ káyé máa pa kádàrá wa dà tó bá fẹ́ léyìí sí èmi ọ̀dẹ́dẹ́ ló sọ̀rọ̀ ọ̀dádá 10 ó dá mi lójú máa ta ọjà ẹ̀ máa tún tà máa bẹ̀ sí pé ní pápá àtàpàṣe ọjọ́ àbí ọjọ́ ẹ wò ohun tí mo ṣàbúrò mi dà. Ọ̀yà tí mo wà nínú ayé kù sídà tó mọ̀ mí. Wọ́n mọ̀ ẹ́. Mo gbá bàbá ìdùnnú sínú ayé mi wá lọ yí padà ó ti dáadáa. Ó di dáadáa. Bàbá ìdùnnú ooo, bàbá ìdùnnú. Ìdùnnú ti wáyé mi o, ìdùnnú ti wáyé wẹ́ẹ́. Ìdùnnú rẹ̀ ìdùnnú. Ìdùnnú ti wáyé everybody o. Wọ́n ti gbé gíláàsì lèmi lójú, wọ́n ti gba bíbélì lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ni. Kò sóhun tó fi bẹ́ẹ̀ sì jẹ́ o, kò sóhun tó fi bẹ́ẹ̀ sì jẹ́. Atapase remix, lyrics, Funkify. Divine Standard Dictionary. Atapase. Lọ́sẹ̀ tó ń bọ̀, màá mi sọ pé a ṣe físà pẹ̀lú Kòyí, wà lọ China, wà á kọrin èmi fún Ọlọ́run. Funkify mi ẹ̀rín. Funkify. Ọ̀dádá rẹ̀ látẹ̀ alára gbà yí dá. Àwọn Ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ kò sí ohun tá a lè ṣe òpábídà sọ bí gbére. Ó bá mu àbí ó bá mu o Atapase lyrics Atapase reincarnated òun nìyẹn o Atapase jọjọ wàá bẹ̀rẹ̀ sí ní lo body hug wàá máa bọ body hug wàá máa ṣóògẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ní bóra fẹ́rẹ́fẹ́ má jẹ́ púpọ̀ jù ká lè yọ ìyọlẹ́ àgbàkù wàá wá ń glove díẹ̀ sí kó lè yàtọ̀ wípé ó yàtọ̀ sáwọn olórin mi gẹ́gẹ́ olórin mi tá a dìídì rán níwọ orin mi tiẹ̀ ó yàtọ̀ àwọn tó ń fi gẹ̀jọ́ àwọn àna bọ̀ mọ́ inú fídíò ẹ̀ o àwọn oníkaka ọ̀dádá onígẹ̀ ọ̀dádá nígbà tí n bá rí pákè tí mo pákèjì ẹ tán àwọn èèyàn á ṣe ẹ mọ̀ torí pé ọ̀dádá lọ́wọ́ sọ̀rọ̀ ẹ. bàbá ìdùnnú àní bàbá ìdùnnú ìdùnnú kó wọlé mi kó máa bọ̀ tàǹtẹ́ o àní bàbá ìdùnnú kò sọ ohun tó wà lẹ́yà wá. ṣé wọ́n máa ń lo disc jockey nínú ẹ̀mí. àní bàbá ìdùnnú tó máa wà lẹ́yà wá. kò sọ ohun tó máa lẹ́yà wá. àní bàbá ìdùnnú ikú burúkú abẹ́tàkó ní ìbúra ikú burúkú. ó ṣe é jọjọ ọ̀dádá tẹ̀. ọ̀dádá tẹ̀ ìṣàmúbárò di ọ̀dà tẹ̀ ìṣàmúbárò. King of Boys. King of Boys ìṣàmúbárò. wà á lọ Germany wà á lọ Kenya wà á lọ Togo wà á lọ sí Namibia wà á lọ sí South Africa máa fi kin lé lórí wípé Atapase remix tí rí nǹkan kan o ẹ̀mí mímọ́ ṣe wà nínú ẹ̀ má yiri ẹ̀ o ó dọ̀sẹ̀ tó ń bọ̀. Àtúrẹ́ ọ̀dẹ́dá 10 eégún burúkú aborídèpẹ̀nù ọ̀dátàǹpólì ìbúrẹ̀ mi rèé King of Boys mo tún dé lórí ètò ọ̀dẹ́dá 10 ọ̀dẹ́dá half hour kò ṣẹlẹ̀ rí mi ń gbà wọn upcoming artist jáde mo kàn rò pé kí n tún dáwò Ọlọ́run yóò jẹ́rí ohun tá a bá dẹ̀ fọ́kàn dídún báyìí ló máa ń lú upcoming artist wó rí là nígbà tí n bá gbé jáde tí mo lè sọ di láwórì tó bá wọn mo lè fi ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wó rí là ló ń jẹ́ wó rí káwọn tiẹ̀. Salamu alaikum. Ẹ̀mẹ̀bìnú ẹ̀dọ́sà àwọn ará ilé wò ń báyìí. àwọn tiẹ̀ ń wò ẹ́ wọ́n ń kó ẹ̀jẹ̀ kò ṣẹlẹ̀ rí ọ̀dádá ń bá wọn ṣerú ẹ̀ ṣùgbọ́n mo tú àyẹ̀ á bọ́ sí mi lọ́wọ́ èmi rèé kò sí ní tá a lè ṣe aláràgbà yìí dá wọ́n ní dà kí ló ń wọ̀n ṣe. Adàgbé o ṣe rí blind méjì ló wà lọ́kàn mi. ìyẹn plan méjì. Adàgbé ṣe rí orúkọ mi gangan fárẹ́fárẹ́ Olé Lámídì Láwórì. ṣùgbọ́n nǹkan méjì tí mo lóhùn mi ṣe torí ó lówó lórí pípọ̀ jù. àkọ́kọ́ mama playing football mo fẹ́ jẹ́ striker gidi. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ jẹ́ singer.
Lámídì Láwòrí fẹ́ni síngà fíìmù tún nìyẹn lọ́tọ̀ Lámídì Láwòrí síngà Ìdúmọ̀tà ẹ̀kọ́ ojúlọ́nà nígbà tí mo gbé nìkan jáde ìyẹn tó jọ tiẹ̀ náà fún mi láwọ́ọ̀dì popcorn tí mo gbé jáde ní n tó ṣe màá sọ fún yín ni mo gbélé yìí tí a ti ń bá gbé wọ jáde màá tún gba àwọ́ọ̀dù mi ẹ jẹ́ kí n wá wọlé tó fẹ́ kọ jẹ́ káwọn tiẹ̀ fìlì ẹ lórí ètò ọ̀dádá àfàwà kí wọ́n lé bóyá. àdàwé. jákọ́ délẹ̀ ẹ̀mẹ́bìnú. kò sí bínú. tàtàtà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá wa. tàtàtà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá wa. mo ń gbádùn ẹ ò ń síngà. hello. tàtàtà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá wa. tàtàtà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá wa. kàtàlẹ́ kàtòkò kàtúntà mọ́tò. ṣé ẹ wá nù. kàtàlẹ́ kàtòkò kàtúntà mọ́tò. sàṣàṣà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá wa. bó tiẹ̀ jẹ́ wípé ó ńlá títí ò ló lè jẹ́ skulé tó láṣàn àmọ́ ni ò lè tà èmi rèé mákẹ́tà mo ti rí gbogbo ẹ̀ Láwòrí mi ò ní tún ẹ́ ọ̀dádá ló ń sọ̀rọ̀ aborídèpẹ̀nù gbogbo ẹ̀ láti mọ̀ ò nílé tà ṣùgbọ́n gbogbo wa tá ń pè ní sympathetic marketing màá ṣàlàyé ẹ ṣáàjẹ́ kára bẹ́ẹ̀ kí ìyá má bàjẹ́ ṣùgbọ́n lọ́gbọ́n tí a máa ń dà sí. ẹ sàmú tó ń lóyìn mí o bí ó ta kùkù nẹ́gẹ̀ẹ́jọ́ tó bẹ̀ẹ́ ọ̀tá gbé jìnnẹ́gẹ̀ẹ́jọ́ wọn alárìnmí wọn àti ògbé igun kọlọ́ má máa fi kàn mí wọn lápálẹ̀ ibi igi ọ̀tá gbé jìnnẹ́gẹ̀ẹ́jọ́ wọn alárìnmí wọn ìyẹn kọ́ni. kò rẹ̀ mí rí ṣùgbọ́n rẹ̀ mí yẹn mi ò látẹ̀. This is very challenging mi gbèrò ìjáde rí. Watch out! Lámídì Láwòrí ṣùgbọ́n màá ṣe fẹ́wọ̀ kan fún ẹ. Tá a bá fẹ́ gbèrò yín jáde àgbọ́dọ̀ dọ́gbọ́n sí i kán lè rà á tàánú sympathetic marketing ní màá pé bíi kó o jóná. Àwa pé jóná Láwòrí jóná síngà.